àwọn agbébọn tó dán ní Kwara o, ọkọ̀ ilé ìjọsìn ni wọ́n ṣàkọlù sí. àbírú kí wọ́n leléyìí, baálé ilé kan ó gúnyàwó rẹ̀ lọ́bẹ pa nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan. àní sinmi o, bẹ́ẹ̀ náà ò ní báyà títí táwọn fi gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn. Ọmọláoyè ló sọ̀rọ̀ tó fapò mọ́ òkun yọ. ẹ̀ṣọ́ aláàbò sì ń jẹ èkúrú kọ́tán lérí ètò ààbò láwọn agbébọn wọn tó ń dáwọ́ rẹ̀ sínú àwo. gẹ́gẹ́ bí wọ́n ṣe tọrọ dán ní Kwara, wọ́n ṣàkọlù sọ́kọ̀ ilé ìjọsìn lópòpónà Èrùkú sí Òpólé. Yorùbá bọ̀ wọ́n ní ojúmọ́ ríbi gbogbo ara lògùn ẹ̀. lásìkò tí àwọn agbébọn báńdíìtì tí wọ́n ṣàkọlù sí ọkọ̀ ilé ìjọsìn kan tí wọ́n porúkọ wọn ní Evangelist ní òpópónà Èrùkú sí Òpólé tí wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò bọ́n lu ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún. ṣe ni ẹnìkan fara gbọta tí awakọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó mórí bọ́ látàrí pé ó tẹnumọ́ ọkọ̀ náà. ohun tí atúntọ́rí rẹ̀ gbọ́ ni pé ní alẹ́ ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí náà ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n dá ọkọ̀ àwọn Evangelist tó ṣe bẹ́ẹ̀ tó lọ sí abúlé Sàgbẹ̀ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn tó lọ sí ibẹ̀ ni wọ́n dá lọ́nà lóòpónà Èrùkú sí Òpólé ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí rọ̀jò bọ́n lu ọkọ̀ náà tí wọ́n sì ní ọta àbọn ọba ẹnìkan tẹ́ni náà fara gbọta tó sì jẹ́ pé dẹ́rẹ́bà ó sáré tẹnumọ́ ọkọ̀ tó sì padà kó wọn yọ kó lọ́wọ́ àwọn agbébọn ọ̀hún. gẹ́gẹ́ bí a sì gbọ́, wọ́n ní ọkọ̀ Evangelist ọ̀hún ló jẹ́ pé láti Ọ̀yọ́ náà ni ọkọ̀ náà tó kí wá leléyìí. baálé ilé kan gún ìyàwó rẹ̀ lọ́bẹ pa títí ẹ̀mí fi bọ́ lọ́rùn rẹ̀ lórí ọ̀rọ̀ tí kò tó nǹkan. àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá lákòlò iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni baálé ilé kan lórúkọ rẹ̀ ń jẹ́ Clifford Peter ló wà báyìí o tó ti ń ṣẹ́jú pẹ́pẹ́pẹ́ lórí ẹ̀sùn wípé ó mú aya rẹ̀ abilékọ Martia Gabriel tó sì bẹ́ẹ̀ tó sì gún lọ́bẹ pa lórí ọ̀rọ̀ tí kò tó nǹkan. ohun tí atúntò gbọ́ ni pé nípínlẹ̀ Adamawa òun ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o, níbi tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Adamawa SP Suleiman Oyeroje tó ti fi ìdíṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o. ó ní ṣe ni ọ̀rọ̀kùnrin kan baálé ilé kan ló mú aya rẹ̀ látàrí ọ̀rọ̀ tí kò tó nǹkan. ó sì mú àdá, ó mú ọ̀bẹ àti àáké, ó bẹ̀rẹ̀ sí gún aya rẹ̀, ó bẹ̀rẹ̀ sí gún lọ́bẹ títí ẹ̀mí fi bọ́ lọ́rùn abilékọ obìnrin ọ̀hún. ó ní báyìí o, ní kété tí ìrẹsẹ̀lẹ̀ náà ti ọ̀rọ̀ náà dé sáwọn létí ni àwọn tọ́ra ṣàṣà tára lọ síbẹ̀ o lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2027 tá a wà yìí. náà ni ìṣẹ̀lẹ̀ burúkú náà wáyé báwọn sì tọ́ra ṣàṣà àwọn lọ sí ibẹ̀ o. àwọn bá òkú arábìnrin ọ̀hún, àwọn bá nílẹ̀ tí ọkọ rẹ̀ Peter tó ti gba ẹ̀mí lọ́rùn rẹ̀. àwọn gbé aya rẹ̀ tó ti kú, àwọn gbé lọ sí ilé ìgbókùpamọ́sí. àmọ́ Peter báyìí o, ó ti wà ní àkàtà àwọn ibi tó ti ṣẹ́jú pẹ́.